ayọ̀ mi today. This is God's design. Forever you be mine. Baby, èèyàn mi. Obi, Odùmarè, Odùmarè. Wọ́n ní ilé ọba tó jó, ẹwà ló bù sí. Kí ló dé tó jẹ́ pé èmi ò kí ń gbọ́ nǹkan kan lórí, àwọn ò gbọ́ nǹkan kan. Mo ṣe ń gbọ́ sí ni. Ẹ ti mọ̀ mí náà. Màá ti dá gbogbo ẹ̀. Obi, àǹtí mi kò fò. Obi, wọ́n ti sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì, ayé yín ti ta. Mi ò ní jẹ́ kẹ́ sùn mọ́ lórí social media. Má lọ rí bọ́. Àǹtí mi, ayé yín máa ta. Ẹ gbọ́, ẹ jẹ́ lọ pa bàbá lábúlé yín. Nígbà wo sí báwo? Náà ti sáré sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀yin dẹ̀ rẹ́ǹtì mi rẹ́ǹtì ni. Obi, ó dùn mọ́ wá, ó dùn mọ́ wá, ó dùn mọ́ wá. Náà tó sọ pé òun máa tún bójú ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kejì. Kò fó Tinubu. Àní kò gbébọn. Ìbọn ṣàkàbùlà yẹn ni o. Kò kì í dáadáa, kán bẹ́ẹ̀ rẹ́ dáadáa. Kò ní kẹ̀ù fún bàbá lábúlé. Ṣé o ti rí? Ilé Ọlọ́run ti kọ̀. Kò sẹ́ni tó lè wò. Ṣé o ti rí? You thought you are winning. Can you see? Bí Ọlọ́run ṣe tán times 2, times 3. Wọ́n ní Ọlọ́run bá sì dá ìkó lọ sí òní padà. Kò fọ́ Tinubu. Akọ́ṣí èrè ayé ẹ̀ ti bàjẹ́. In fact, throughout this week, mi ò ní jẹ́ kí ìyá ẹ̀ sùn. Eléyìí pọ̀. Ẹ wá dúró ilé yẹn náà torí Ọlọ́run. Kí ló dé tẹ́ ẹ̀ tètè update mi pé a ti kọ́lé o, a ti sílé o torí Ọlọ́run. Kí ló dé tẹ́ ẹ̀ tètè sọ fún mi kí ti bọ́ọ̀tà? Ẹ bá mi, mi ò tẹ̀lé play orin. Wọ́n máa flag wa ni. Orin Júmọ̀ yẹn, ayọ̀ mi ti dé. Ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó tó kọ́ gbogbo nǹkan 2025. Sí ti dáadáa. Àǹtí Ìyàbọ̀, mo máa bá yín yọ̀ o. Mo máa bá yín dúpẹ́. Ẹ yẹ kẹ́ lọ kọ year sílẹ̀ ni pé this is the year that God blessed me the most. Lójú yín, ẹ wo bí gbogbo ayé ṣe gbé wedding Priscilla. Ó yàn ọkọ gidi, ọkọ alálùbáríkà ní ojú nílé ayé yín. You are alive. Àwọn ọmọ yín ṣe nǹkan rere, nǹkan ribiribi nílé ayé. Ẹ tún sílé ẹlẹ́ẹ̀kejì. Mo rò wọ́n ti Ìyàbọ̀ onílé ni. Kò fọ́ Tinubu. Kò fọ́ Tinubu. Ṣé o ti rí? Abirun family, Kọ́lédowó family, ayé yín ti bàjẹ́. Obi, bàbá lábúlé tún ti lulẹ̀. Láì ṣe Buhari, how many times bàbá lábúlé fẹ́ lulẹ̀? Bàbá Gósìmẹ̀. How many times ni bàbá lábúlé ẹ̀ máa lulẹ̀? A ní kó padà. Jáwọ́ nù kìíní olóòní jáwọ́. Bọ́lá ṣe máa dójú tí ẹ̀ lélẹ́yìí. Bọ́lá ṣe máa dójú tí ẹ̀ lélẹ́yìí. Lizozo. Ọ̀nà ẹ̀yin èèyàn. Ẹ ṣáà máa bá àǹtí Ìyàbọ̀ dúpẹ́. Ṣé rí pé gbogbo àdúrà tá a gbà? Ṣé rí pé gbogbo ẹ̀ ló gbà lórí ọmọbìnrin? Ṣé rí pé gbogbo àdúrà tá a gbà? Gbogbo ẹ̀ lọ́lọ́run fi àṣẹ sí. Wípé sórí ọ́fíìsì tó jóná yẹn times 2 àtẹ̀ tí bẹ̀rẹ̀ donation o. Àti Ìyàbọ̀ tún ti sílé. Tap into this grace, tap into this glory, tap into it. Tap. Ọlọ́run ọba o. Mo bá ẹ yọ̀ o. Ó yá Lizozo tún gbé wa débẹ̀. Ṣé rí ilé yẹn? Òun kọ́ ló kọ́. I can't wait. Ẹ fojú lọ́nà ṣó Lizozo. A fẹ́ kéku láàárọ̀ yìí. Wàá fẹ́ kéku sẹ́ẹ̀. Iye máa kéku máa ké pa ni. Àǹtí Ìyàbọ̀, ẹ má bínú. Congratulations. Ẹ má sọ pé don't drag anybody. Ẹ jẹ́ àdíràgì. Gbogbo ìgbà tó ń drag yín, kò sí nǹkan tá a rí ṣe sí. So ìgbà tẹ́yìn náà bá ti ń ṣe nǹkan ayọ̀, ẹ jẹ́ àdíràgì on your behalf. We go drag you tire Lizozo. Ó máa ṣorí ibú ni lórí social media. Ayọ̀ abara tíntín Ọlọ́run bá. Oore yìí, má jẹ́ òun wa o, má jẹ́ òun ẹnikẹ́ni láàrin gbogbo wa. Bó ṣe ṣe fáǹtì Ìyàbọ̀, máa ṣe fún gbogbo alẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan bẹ́yẹn ni o. Àtàwa o, àtàwọn viewers wa o. Ọlọ́run ọba máa ṣe oore fún wa tọmọtọmọ tọkọtọkọ. I am so happy. Ìgbà tí mo gbọ́ báyìí mo ní kí ni ìtẹ̀tí fly for how many hours ago? Mi ò gbọ́ nǹkan kan. Ẹ jẹ́ máa tètè máa já mi sí tí nǹkan bá ti ṣẹlẹ̀. Ẹ máa já mi sí, ẹ máa tètè máa já mi sí. Irú nǹkan báyìí ni mo fẹ́ máa rí. Nǹkan ayọ̀ lélẹ́yìí máa ti ṣí ẹ. Kì í ṣe gbogbo ìgbà ní gbàsgbòs. Nǹkan ayọ̀ lélẹ́yìí. Mo rò kó sọ pé ń dùn bí sí.
wọ́n gbé lọ kòfó. Wúdù Bísí kòfó Tinubu Wúdù Bísí. Ọlọ́run máa ṣe, Ọlọ́run ọba máa ṣe tó máa dojú tì wá lórí Iyabo Ojo, lórí Priscilla Ojo, lórí Festus Ojo, lórí Juma Jux tó dojú tì wá. Ọlọ́run ọba máa ṣe, ó máa ṣe, ó máa ṣe. Àní wàá fẹ́ kú Lizozo, wàá fẹ́ kú lélẹ̀ tó wà. Ó yá mò ń dúró de ṣòwò ẹ̀ kó wá analyse. Àwọn èèyàn ń sílé, wọ́n kọ́lé, wọ́n ṣe wedding fọmọ, wọ́n gbé nǹkan rere ṣe ní ayé analysis ló. Alpha Wúdù Bísí Alpha kò nílé kò nílé Ìyábọ̀ ò nílé ó lọ ń jó wájú olórin ni mò ń pe olórin sí ilé mi rent ni ẹjọ́ ta náà máa gbé wá báyìí àti lo gbogbo artist tá a mọ̀ ta la wá fẹ́ gbé wá báyìí tó wà wá sílé ìbáyìí torí Ọlọ́run àbí ta la fẹ́ gbé wá ta la fẹ́ gbé wá kì í ṣe pé ó máa gbéyàn wá tó máa padà láàrin ọ̀nà Tọ́pẹ́ Àlàbí la máa gbé Tọ́pẹ́ Àlàbí la máa gbé Tọ́pẹ́ Àlàbí Ọlọ́run wá ṣàánú mi eré ìdùnmọ̀ mi from how many times to how many times within the space of how many times ilé ẹlẹ́ẹ̀kejì Lizozo ojú tiẹ̀ ó lè mú yàn wálẹ̀ oyé ẹni èèyàn tó náà ti fi sókè iṣẹ́ owó Ìyábọ̀ ló ń jẹ́ fún to you think you can bring her down God say no kò possible ìwọ ló máa di ẹjọ́ arílẹ̀ lórí social media na you ẹ̀yin èèyàn ẹ ṣáà máa bá mi ṣe congratulations to Queen Martha the mother ìyálàyà everybody ìyá everybody tó wá fẹ́ Queen Mother wọ́n máa sáré ní olórí burúkú lè jáde kò lè lọ pátí ẹ̀rù ń bà tó bá lọ pátí ọmọ máa wò báyìí give yourself peace of mind bó lórí ire tó ọkọ rí ẹ lè dé kì í ṣe pé kó máa kálúmú corner by corner state to state Ìbàdàn to Ìbàdàn Mọ̀lété to ayé ẹ ti bàjẹ́ Lizozo see congratulations Queen Mother I'm so proud of you. I know we all know you are blessed already. You know, this is just a little out of the big things. Obama ṣe. This is just a little out of the big and the big and the big. Kékeré la ṣì rí, kàsàkàsà ṣì ń bọ̀. Rísì ṣó ń bọ̀, kàsàkàsà ṣì ń bọ̀. Díẹ̀ ló ṣe rí. Báwo ló ṣe máa wá sùn báyìí? Lizozo, abẹ́ ti jí ni. Báwo ló ṣe máa sùn báyìí? Òní jí sáyọ̀ láàárọ̀ ìbáyìí without donation ìjọ wo ni ọ́fíìsì jóná ìjọ wo là ń sílé wọn ò mà tí àtẹ̀tí rẹ̀ àkáǹtì làwọn wá àkáǹtì Iyabo post àárín nǹkan kan àgbọ̀n nǹkan kan Lizzy how market how far iná balance voice ó dùn wọ́n mi ẹja dúdú ní tídé la ẹ bá mi wá ní ìjòhùn mi o lo ayọ̀ mi tídé this is God design àti mi wherever you be mine baby àti ọ̀pẹ̀bẹ̀ comfort Tinubu God you do this one no ẹ̀jẹ̀ fúnlẹ̀ you do this one no hey you do this one no hey Ọlọ́run I'm so happy I'm so happy imagine you have to go from last week to pray for this woman into another blessing this week. Ọlọ́run ṣé o. Ọlọ́run ṣé o. Àwọn kan sọ pé àdúrà ò kì í gbà. Ọlọ́run bá o ṣé o. Ọlọ́run ṣé o tó jẹ́ kójú tì wá. Tó jẹ́ kójú tì èèyàn aláàánú olóore mẹ̀kúnnù. Èèyàn tó ń jà fún ẹ̀tọ́ mẹ̀kúnnù tó jẹ́ kójú tì. Ọlọ́run ṣé o tó fi wá ṣe ẹ̀yẹ. Ẹ já máa lọ. Ilé ìta ṣe náà rọ̀ lọ́rọ̀ ètò. Ẹ ṣáà máa ṣe congratulations to Queen Mother. To Iyabo Ojo Ọlọ́run tó ti ṣe Ọlọ́run tó ṣe eléyìí kò ní ṣe láṣẹ mọ́ more and more houses lẹ́ máa ṣí pẹ̀lú ògo Ọlọ́run I am happy gbogbo ẹ̀yin náà tínú yín dùn tẹ́ ẹ̀ ń bá wọn ṣe nǹkan ayọ̀ náà kò ní tán lẹ́ńkùlé wa I am happy kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ a máa lọ mo dúró de analysis yẹ o táwa tí wàá gba analysis yẹ mo máa sọ pé ilé yẹn àti Ìyábọ̀ kan lónìí o lórí ibù
ẹ jẹ́ a gbọ́ analysis ẹ̀ táwa tó gbọ́ analysis ẹ̀ àtúpadà wá àtúkòbò yẹ́ ẹ̀ tó ti gbọ́ kò fó Tinubu ìyàwó ọ̀pẹ̀rẹ̀ àtúkòbò yẹ́ ẹ̀ lórí social media kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ a máa lọ.